Dangote fárígá ó ní kí ọ̀gá àjọ alámòójútó epo rọ̀bì wá sọ bó ṣe rí mílíọ̀nù $5 tó fi rán ọmọ rẹ̀ 4 lọ kàwé lókè òkun o. ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létí ẹni ní Aliko Dangote bàbá olówó ilẹ̀ Nàìjíríà àti gbogbo ilẹ̀ adúláwọ̀ fi ọ̀rọ̀ náà ṣe lọ́jọ́ àìkú o nígbà tó ń fẹ̀sùn àjẹbánu àti kíkó owó ẹ̀ka epo rọ̀bì Nàìjíríà sí àpò ara rẹ̀ kan Farouk Ahmed, ọ̀gá àjọ tó ń ṣàmójútó káràkátà epo rọ̀bì ní Nàìjíríà, Nigerian Midstream and Downstream Petroleum Regulatory Authority NMDPRA, ní iléeṣẹ́ ìfọpo ńlá rẹ̀ tó wà ní Lẹ́kì nílùú Èkó ní Dangote ti fi ẹ̀sùn àjẹbánu àti gbígbàbọ̀dè fún ẹ̀ka epo rọ̀bì Nàìjíríà kan Farouk Ahmed. ó ní ọrọ̀ ajé Nàìjíríà ń bàjẹ́, aráàlú ń dààmú lórí epo rọ̀bì, ìjọba ń fowó lára epo tí a ní wọ Nàìjíríà, ẹnìkan sì ń gba ibi epo náà gbàbọ̀dè fún aráàlú, ó ń fi owó òlú gbọ́ bùkátà ara rẹ̀ nìkan. olórí iléeṣẹ́ Dangote sọ pé owó tó tó mílíọ̀nù $5 ní Ahmed ń san fún iléèwé girama àwọn ọmọ rẹ̀ 4 ní orílẹ̀-èdè Switzerland. ó ní èyí tó kí àwọn olùwádìí wádìí ọ̀gá iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ epo náà o. ó fi kún un pé àfi kí Ahmed fojú kan kóòtù tó ń rí sí ìhùwàsí ní Nàìjíríà kó sì ṣàlàyé fún gbogbo ọmọ Nàìjíríà ibi tó ti rí mílíọ̀nù $5 owó ilé ẹ̀kọ́ náà san bí kò bá jẹ́ pé owó òlú ló ná. ẹ ó rántí pé ṣáájú ni NMDPRA ti ní àhesọ àti ìbàjẹ́ lásán ní àwọn tó ń fẹ̀sùn kan Ahmed ń bá káwò. oṣù kejì ọdún yìí ní ẹ̀sùn náà kọ́kọ́ jáde pé Ahmed ń ná ju mílíọ̀nù $5.5 lọ lórí ilé ẹ̀kọ́ ilẹ̀ òkèrè tí àwọn ọmọ rẹ̀ ń lọ. àìsí àṣẹ àti àmójútó gidi ló ń fa èyí, ẹni kó wá ṣàlàyé ara rẹ̀, tó bá sì ní irọ́ ni mò ń pa o, máa gbé ìgbésẹ̀ tí yóò fi owó tó ń san náà hàn fún gbogbo èèyàn. nígbà tó ń fìdí rẹ̀ múlẹ̀ pé Ahmed ń ná owó ẹ̀ka epo rọ̀bì lórílẹ̀‐èdè yìí ní ìnákúnàá, Dangote sọ pé àìsí àmójútó tó péye láti ẹ̀ka tó yẹ ni kò jẹ́ kí wọ́n mọ̀ pé ọkùnrin náà ń dákún ìṣòro ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà. ó ní bí àwọn èèyàn tó yẹ kó mójútó ìwádìí yìí bá fi sílẹ̀ láì dá sí, àwọn tó bá fẹ́ dókòwò pẹ̀lú Nàìjíríà kò ní ní ìgbàgbọ́ kankan nínú orílẹ̀-èdè yìí o. tí ẹ bá wo iye tó ń wọlé fún un kò tó iye tó fi ń san owó ilé ẹ̀kọ́ yìí. kódà kó jẹ́ èmi ni mò ń san mílíọ̀nù $5 fún ọdún 6 lórí ọmọ 4, àjọ olówó orí gbọ́dọ̀ wo owó orí àti iye tí mò ń san o. ẹ̀ka tó ń rí sí ìhùwàsí tàbí àjọ mìíràn tó bá tún ṣèwádìí fún ìjọba àpapọ̀ gbọ́dọ̀ wádìí ọ̀rọ̀ yìí o. tẹ́ ẹ bá nírọ́ ni mo máa gbé owó ilé ẹ̀kọ́ tó ń san náà jáde, màá tún gbé ìgbésẹ̀ òfin láti jẹ́ kí àwọn ilé ẹ̀kọ́ yẹn sọ iye tí Farouk ń san o. bẹ́ẹ̀ ni Dangote wí, ó ní òun kò ní kí wọ́n yọ Farouk Ahmed nípò rẹ̀, ṣùgbọ́n kí wọ́n wádìí rẹ̀ ní kíkún kí wọ́n lè rí i pé àlùfáà ńlá ń sanra ìjọ ń rù ní ọ̀rọ̀ ọ̀gá àjọ NMDPRA náà o. ní ìpínlẹ̀ Sokoto tó ti wá, àwọn èèyàn ń dààmú láti san $1,100 owó ilé ìwé ọmọ wọn. ọ̀pọ̀ ọmọ ló wà nílé tí wọn kò lè lọ sí ilé ìwé nítorí $1,100. èmi ò mọ ibi tí ẹni tó jẹ́ pé òṣìṣẹ́ ìjọba ni láti ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ yóò ti máa rí mílíọ̀nù $5 fún ẹ̀kọ́ ọmọ rẹ̀ o. bẹ́ẹ̀ ni Aliko Dangote ṣe àfikún àlàyé rẹ̀. Dangote ní àwọn ọmọ tòun gan kò lọ sílé ẹ̀kọ́ girama nílé òkèèrè, Nàìjíríà ni wọ́n ti ń kàwé. kí ni Dangote rí gan tó fi ń sọ gbogbo ọ̀rọ̀ yìí? tẹ́ ò bá gbàgbé, ìkùnsínú wà láàrin àwọn NMDPRA àti iléeṣẹ́ Dangote lórí bí àjọ náà ṣe ń sọ pé iléeṣẹ́ ìfọpo Dangote nìkan kò lè dágbọ́ gbogbo epo tí Nàìjíríà nílò
àti èyí tí ó tà sí òkè òkun o. ṣùgbọ́n Dangote kojú wọn, ó ní àjọ yìí ni kò jẹ́ kí Nàìjíríà lè dá dúró lẹ́ka ìfọpo fúnra rẹ̀ o, tí orílẹ̀-èdè yìí ṣe ń fi epo àìfọ̀ ránṣẹ́ sílé òkèèrè tó ń fowó ribiribi ra èyí tí wọ́n ti fọ̀ wálé tó sì ń ṣàkóbá fún ọrọ̀ ajé wa. Dangote sọ pé níṣẹ́ ló yẹ kí Nàìjíríà máa kọ́ ibùdó ìfọpo ìbílẹ̀ fúnra rẹ̀, èyí tí yóò jẹ́ kí àwọn tí ilẹ̀ òkèèrè wà láàyè wọn, tí yóò sì jẹ́ kí owó Nàìjíríà gbé ilẹ̀ yìí, tí àwọn ilẹ̀ bòmíì pàápàá yóò mọ̀ wá síbí wá ra epo. Dangote tẹnu mọ́ pé níṣẹ́ ló yẹ kí àwọn tó ń rí sí bó ṣe ń lọ lẹ́ka epo wà lọ́tọ̀, káwọn tí yóò mójútó owó tí wọ́n ń pa níbẹ̀ sì wà lọ́tọ̀. Ó kìlọ̀ pé tó bá ti jẹ́ àwọn oníṣòwò epo náà ló ń ṣòfin bẹ́ẹ̀, kò sí bí kò ṣe ní kó bá ìwà ọmọlúàbí o, nítorí owó tí wọ́n yóò máa rí ni yóò gba ọmọlúàbí mọ́ wọn lọ́wọ́. Kò yẹ kí ìmọ̀tara ẹni nìkan ba ẹ̀ka yìí jẹ́, oníṣòwò ibẹ̀ náà kọ́ ló tún yẹ kó jẹ́ adarí ibẹ̀ o. Wọ́n fi àǹfààní ìwé àṣẹ 47 license sílẹ̀ fáwọn tí yóò lò ó, síbẹ̀ kò sí ibùdó ìfọpo kan tí wọ́n kọ́ nítorí ohun tó ń ṣẹlẹ̀ lẹ́ka yẹn. Dangote ló sọ bẹ́ẹ̀. Ẹ̀wẹ̀, títí tí a fi parí àkójọ ìròyìn yìí, NMDPRA kò fèsì sí ẹ̀sùn tí Dangote fi kan ọ̀gá ibẹ̀ o, Ahmed Farouk. Iléeṣẹ́ ìròyìn kàn sí agbẹnusọ rẹ̀ George Eneita, ṣùgbọ́n kò fèsì o. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pẹ̀ka o, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.